What did this guy? Come on, Wally! Wally! Sorry. You are going to me. Wally! Wally? Yes? Hello. Ìrànjẹ́bìnrin, wọ́n ní ìwọ tó yá wèrè, ó káàbọ̀ sí àgbàlá ẹ̀mí, kò ní oṣù sódì. Wọ́n lómi ló jáde nítorí pé ìwé mímọ́ tó báyẹ̀ yóò gbọ́ àlejò, wọ́n fi ìbẹ̀rù jáde níbi kọ̀lọ̀fín wọn. Gbọ́ ìwọ spirit of madness, níbo ló ti wá? Ọ̀nà wo ló gbà wá? Ọ̀nà Òṣòdì ni àbọ̀ mi. Ó yá jáde! Mo pàṣẹ, ó yá jáde wá! Ìwọ máa bọ̀ bí kò lè ṣe nǹkan kan fún ẹ. Máa bọ̀, àníyàn ń jáde ni. Ó ń jáde ní túbọ̀, gbàjọ́, àníyàn ń jáde. Ọ̀yà túmọ̀, máa túmọ̀, sábà túmọ̀. Òní bó ṣe ń wọ̀ mí, nǹkan ṣí ẹni, ọ̀mọ ẹni tó ń bá ẹ sọ̀rọ̀. Èmi kò ní oṣù sódì. Jáde! Ìwé ẹ̀mí ìmọ̀lúkọ̀ jáde. Báyọ̀ olúwa! Ìwọ jáde! Alani wèrè gbọ́dọ̀ nà mí ó ṣèwẹ̀ ní òkùnkùn níbo ló gbà wá ẹ̀mí mímọ́ ilé ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láíláíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ níbo mo fẹ́ gbà ẹ̀mí mímọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ̀mí òkùnkùn ẹgbàá lójú oorun kí wèrè nà mí lójú oorun kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀. One man and daughter dey outside we dey wait for you. Woman daughter. We dey wait for you dey outside. Na woman daughter thank God. Ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ léyìí tí bàbá aládùúrà. Jésù! Alámi òye! Say they wise. You are a mumu man.